La ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Sallallahu alaihi wasallam. Mo fẹ́ lọ tí a bá kúrò ní kí Mádélé fẹ́ bá àbúrò mi kan fa sòótù lórí àwọn ẹ̀kọ́ kan tó ń kọ́ mi. Wọ́n á fẹ́ mọ̀ pé tí gbogbo èèyàn gbogbo ọkùnrin ló gbọ́dọ̀ wẹ̀ tánábà pátápátá àgbáyé gbogbo mú àwẹ̀. Ọlọ́run ayé kí a fi iṣẹ́ àṣẹ náà ọlọ́kùnrin àmì ìkẹrì ọlọ́run ọlọ́run àti tótóbi ọlọ́run àwọn bàtà ìṣe ní oṣù ọlọ́run àgbàlú àláyà o. Nífẹ̀ẹ́ mi tẹ̀ ń wá ọlọ́run á nífẹ̀ẹ́ gbogbo yín ọlọ́run á nífẹ̀ẹ́ gbogbo yín etí ó díẹ̀ lọ́rọ̀ kálukú wa ọlọ́run àbá gbèsè sọ àlùfáà ìsàn ló máa rọ. Gbogbo àwọn olólùfẹ́ wa máa kí wọn púpọ̀ fún àdúró tiwa torí táwọn ò bá sí ń bẹ̀ àwa ò ní nǹkan tá a fẹ́ máa ṣe a máa dúró láti máa dúpẹ́ lọ́wọ́ wọn gbogbo gbà fún ìfẹ́ tí wọ́n ní sí wa kọ́mọ ẹ̀kọ́ sùn wọn kọ́mọ ẹ̀kọ́ rẹ̀ wọn. ẹ̀yin bàbá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin ẹ̀gbọ́n mi ẹ̀yin àbúrò mi orúkọ tèmi ni Wùmí Toríọlá ọmọ yín tẹ nífẹ̀ẹ́ sí lọ́pọ̀lọpọ̀ Queen Latifah aka Adẹ́dà Queen of Lamba mo fẹ́ sọ fún yín pé gbogbo múfì tí n bá ti wà nù ẹ máa bá mi fìfẹ́ wò àjọ ń gbádùn ara wa ni ẹ̀yin ni mo máa rí èmi lẹ máa bá lágbára Ọlọ́run. gbogbo ẹ̀yin èèyàn kí la rí gbọ́ la ó máa wò ẹ̀yin èèyàn kí la rí gbọ́ la ó máa wò báwo bomíràn tẹ́tí ọmọ mú mi ní báwo bomíràn tẹ́tí ọmọ ìyá mi ẹ̀yin èèyàn kí la rí gbọ́ TV.
يتشافى لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله ثم صلاة على نبي محمد ثم صلاة على نبي محمد خير الأنام ومن يتشافى لا إله إلا الله 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 لا إله سيدنا سلام الله a máa tún láìláìlá rẹ̀ ṣe ìwé ká ṣe ká kó kálukú ká ṣe taratara ẹ jẹ́ kọ́ kẹ́jẹ́ kí n yọ̀ǹda láyìn kìíní kan fún wa wọ́n ní apẹja kan pẹja lódò ó ṣe wá pẹja yẹn jẹ́ wọ́n ṣe la ilaha illallah láyé Sayyidina Abubakar òun ni alifa alẹ́ Muhammad dani abẹ́lẹ́ kẹ́ ẹ wá gbé ẹja yẹn lọ fún Sayyidina Abubakar gbé òun rí ẹja yẹn mọ̀ Sayyidina Abubakar ní ẹlòmíì dá padà sínú omi o pàtó ń lọ ó pàdé Umar ní dá padà sínú omi ó pàdé Usman ní dá padà sínú omi pàtó wá pàdé Ali ní àwọn òtí jẹun látàná dáhùn dákun bóun gbéga Ali pa ó jẹ tọ̀ wọ́n wá bèèrè lọ́wọ́ Ali pé kí ló dé tó pa ẹja tí ń dárúkọ Ọlọ́run ó ní irọ́ ní pa ó ní kó bá dárúkọ Ọlọ́run tó tọ́ ni ìwọ ò ní múnú odò ìyẹn pé ká fi ṣe láìláìlá 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 la ilaha illallah 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 la ilaha
ilaha illallah, la 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 ilaha illallah, sayyidina Muhammad rasulullah alayhi salamullah. Allahumma salli ala sayyidina Muhammad al-Fatih سبقنا صلاة إلى صلاتك المستقيم وعلى اللهم صل على سيدنا محمد الفاتح لما وخلق على لما سبقنا صراط بالحق والهادي إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم سبحان ربك رب العزة عما يصفون والسلام على المرسلين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق نزل الأولاد وعلى آله إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق نزل الأولاد وعلى آله إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق نزل الأولاد إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق نزل الأولاد إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق نزل الأولاد إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق نزل الأولاد وعلى آله إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم لما سبق نزل الأولاد وعلى آله إلى صراطك المستقيم وعلى آله حق قدره ومقداره العظيم. اللهم صل على سيدنا محمد الفاتح لما أغلق والخاتم واللطيف 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 يا موتي يا موتي يا موتي. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين. èyí tí a tún ṣe lọ́dún yìí ọlọ́run àmọ́ lóore àwa tọ́lọ́run ní kí a wà bíbá yìí ní last year bá a ṣe ṣe náà níbẹ̀ yìí àwa sọ pé ọlọ́run tún ṣọ́ mi wá di ọdún tí ń bọ̀ lọ ọlọ́run sì tún ṣọ́ wa di lọ a tún ti ń dúpẹ́ tọdún yìí báyìí ọlọ́run tún ṣọ́ wa di ọdún tí tún ń bọ̀ lọ. àmín. ọlọ́run máa ṣàmì dáadáa. àmín. láì nígbàsíkò wa a gba sàárà latif tí a ṣe látàárọ̀ ní àrùn lọ láti ọ̀dọ̀ ẹ̀rí bí àbájẹ fẹ́ ká gbọ́ àwọn gbà tó ní òwe dákun
kò tọ́ sí mi kí n mú owó kínkínní wá fún àdúrà yìí bàbá wa àwọn àfáà wa afáàkàlà wọ́n ní pẹ̀lú 2,000 naira kí kálukú náà wò pé tí bá fi 50 naira á dé 100 naira. ṣé nǹkan tó tọrọ náà nù. ṣó tó gbogbo tí mo tọrọ látàárọ̀. Allahu latifun la ilaha illallah 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 رزاق لا إله إلا الله رزاق لا إله إلا الله الذي لا إله إلا الله الذي لا إله إلا الله Oya ọba tó ní mímọ́ dákun fi mímọ́ rẹ̀ bá wá lọ́wọ́. Ìlà ìlàlá àdá. Ẹ jẹ́ sọ pé amínà. Ká sọ pé amínà. Ká amínà ya Allah. Amina ya Allah. Àwọn mọ́ṣá wọlé ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. Gbígbàdúrà tọ́lọ́run ó ṣe fún mi tí ó ṣe fẹ́ yín. Táwọn ayé fi wá pè wá ní ọmọ àlè ọlọ́mọ́sá ṣe fún wa. Àmín. Àgbọ́n mi yé dáadáa. Àmín. Bàbá àwọn ògbógbó bọ́lá ń bá ṣàánú yàn. Táwọn èèyàn bá wá rí àánú Ọlọ́run lára ẹ̀. Kí ẹ̀mọ tí wọ́n sọ rẹ̀ ọmọ àlè tó ti kọ́lé ó padà méèkì ẹ̀. Wọ́n ní ọmọ àlè ó ti méèkì ẹ̀. Wọ́n wá sọ ọmọ ọkọ sí ilé o. Gbígbàdúrà tọ́lọ́wọ́ ó gbàdúrà wa. Táwọn ayé wa fi bẹ́ẹ̀ ọmọ àlè ó ti nà ọmọ àlè ó ti àṣẹ fíìmù gáàsì fíìmù yìí máa dùn. Ọlọ́run pẹ́sà ṣe wú ẹ̀ fún wa. Àmín. Ọlọ́run bí wa Muhammad lọ́dọ̀ Ọlọ́run. Salatul Fati. Ẹ̀yẹ́ ní alhamdulillah. Alhamdulillah. Kani alhamdulillah. Alhamdulillah. Kani alhamdulillah. Alhamdulillah rabbil alamin. Adúpẹ́ fún Ọlọ́run. Jọmọ́ àdúpẹ́ dáadáa. Alhamdulillah. Tí ẹni bẹ́ẹ̀ bá wà nú àwẹ̀ báyìí, tó àsìkò tá a máa bẹ̀rẹ̀ ọgbẹ́ ẹ̀jẹ̀ á sọ̀rọ̀, ó máa ń tó bí aago bíi 4. Gbogbo ẹni tí káàdìdì ọ̀rọ̀ bá ti ìdè rẹ́ẹ̀dì gbọ́ ní alhamdulillah. Alhamdulillah. Ẹja náwó sí alhamdulillah. Alhamdulillah. Ká ní alhamdulillah rabbil alamin. Alhamdulillah rabbil alamin. Ṣé ẹlòmíì ò náwó yẹn? Ṣé ẹni gbogbo àwọn tá a náwó yẹn bá a ṣe náà ní last year nìyẹn? Bí a bá sì dúpẹ́ fọlọ́run na azinga náà kò Ọlọ́run ó ṣàlékún fún un. Ìwọ tó náwó kó dúpẹ́ tó bá dúpẹ́ dọ́dún tí ń bọ̀ ìwọ náà sọ pé alhamdulillah. Alhamdulillah. Tóbi lẹ́ẹ̀kan sí Alhamdulillah. Insha Allah á ti jọ pàdé lọ́dún tí ń bọ̀. Insha Allah. À ń lọ síbi ètò báyìí. À ń lọ síbi ètò. Ọlọ́run ìgbà tí àwọn bàbá wa tí wọ́n ń darí wa níbi àdúrà tí a ṣe látàárọ̀ tá a ti bẹ̀rẹ̀ ìjókòó yìí. Gbogbo àwọn mọ̀nyán ni wọ́n wọlé. Gbogbo àwọn èèyàn jàǹkà tó ṣe pé wọ́n kọjá kéèyàn rí wọn kó ní òun ò rí wọn. Gbogbo àwọn tó ṣe pé wọ́n kọjá kéèyàn rí wọn kó sọ pé òun ò rí wọn. Gbogbo wa náà ni mọ̀nyán, wàláì gbogbo wa ni mọ̀nyán. Wọ́n sọ bá ti jáde kó lé tó sì sọ fún ìyàwó pé tọ̀ á tún lọ ìyàwó ní ẹ̀ẹ́dì láyọ̀ àtàláfíà tọ̀ pàtàkì ni wọ́n náà. Ìwọ ìyàwó náà tó sọ fọ́kọ pé àgbàdé mi ń jáde. Ọkọ wa ní òdì láyọ̀ àtàláfíà èèyàn pàtàkì ni wọ́n náà. Ọlọ́mọsàdì àríra wa pé Àmín. ọlá nàbíwá Muhammad Sallallahu alaihi wasallam. Ní ọdún tó kọjá bá ṣe wà ní ìlú lọ́dún àtúwà ní lọ́dọọdún láti ní 13 years ago bá ṣe máa wà. Alhamdulillah. Àwọn tó ti pè ní tí ò bá wa pé ọlọ́mọṣà ìyá fi wọn. Torí pé ó máa ń dùn yàn tó bá wọ̀ tó gbòsì àwọn tẹ́jọ́ bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá rí wọn tó máa ń dùn yàn. Ṣùgbọ́n kí la fẹ́ bọ́ lọ́run ṣe kù sí. Àsìkò tí Ọlọ́run ní tí wọ́n tó òun náà lọ yìí.
bisimilayi kúlẹ̀ aláwọ̀ fún gbogbo wọn. mo kí gbogbo wa káàbọ̀ ẹ jẹ́ kí n lọ́kọ̀ kí ọ̀gá wa afẹ́tàlá. ọlọ́run ṣàlọ́rọ̀ ẹ̀mí ọlọ́run wá pẹ̀lú yín gbígbàdúrà ọlọ́run tó bọ́ fi ṣe é lọ́sùn ẹ̀mí ṣe é tì ó làákà yín kò ní jọba insha Allah bí kò dá tó lọ òkè òkè báyìí lẹ́ẹ̀ máa lọ sí àná tó dájú èyí dájú tàwọn lọ tọ̀lá náà tó wá dájú wàlá ìlànà ìjọ náà ní túká o èyí tẹ́ fi tẹ́ mú èmi lọ́mọ kékeré tẹ́ fi ṣe bàbá ẹgbẹ́ globally ẹ ṣe ọlọ́run á pọ̀n yín lọ́tún lọ́sì á pọ̀n yín ọlọ́run á wà pẹ̀lú ọlọ́run àyà bí kí á fò ọlọ́láhàúnà. mo wá kí oṣù tí kí gbogbo ìjọ Al-Mubin pátápátá Al-Mubin sallallahu alaihi wasallam. mo kí gbogbo pátápátá ìjọ náà ní túká gbogbo òsì ní ìsìnkú òsì Nàìjíríà nìkan globally ọlọ́run á ṣe bẹ́ẹ̀ gbogbo ta ní láníyàn láti ṣe ọlọ́run àbá ṣe mo kí gbogbo yín o mo kí ọmọ mi tó wà bẹ́ẹ̀ Taofik òun ni tàlókè lọ́mọlọ́mọ ọmọ mi ọlọ́run àbá mi wà pẹ̀lú ẹ̀ ọlọ́run àbá pẹ̀lú ẹ̀ mo kí gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ mẹ́mbà ìlérí tẹ́ wà ní pátápátá látòkè délẹ̀ mi ò lè dárúkọ tán tí bá ní kí n bẹ̀rẹ̀ màá bẹ̀rẹ̀ lórí stupid boy kan ta ló sọ pé Jídé kò sọ fọmọ ẹ̀. wọ́n rò pé Jídé kò sọ fọmọ ẹ̀. máa fi tiẹ̀ pátápátá látòkè délẹ̀ máa fi gbogbo ẹ̀ nígbà tẹ́ wà ní. I appreciate you all the time. Kò sí nǹkan tá a lè ṣe tó kù tó ọmọ tá a wá ṣe. Àti bí ọ̀rọ̀ bàbá Nkore, a ní you are moving nearer to your grave. Àìsúnmọ́ bẹ̀ náà nìyẹn. Àsìkò pẹ́lẹ́ lọ́lọ́ kọ́lọ́ ń jọ kó fún alẹ́ nígbà kan láfíà. Túbọ̀ ṣe wa kó fáwọn ọmọ wa lọ́ọ̀. Ṣé wa kó fáwọn ara wa lọ́ọ̀. Gbogbo ẹ̀yin mẹ́mbà ṣe wà bí Yínká Quadri, Ògògó, Ọláìyá, Coach, my dear friend, pátápátá láti Fálà, ọ̀tún bá níbi dákọ̀ ó pọ̀. Àwọn obìnrin tó wà ń bì. Ọláìyá o, Abẹ́ní Ṣáájẹ́. Nariko, thank you. Mama, Awero, thank you. You are most welcome. Mike Bella, Mori Ebe Oduolu. Everybody. Smart. Ìyàwó mi tí òkú wálé. Mo kí gbogbo wa. Àwọn ọ̀rẹ́ mi tó àti pátápátá tó yọ̀ sí. Thank you, ọmọ mi. Àwọn ọ̀rẹ́ mi tó wà ní dúpẹ́ lọ́wọ́ yìí o, àníyá wa o. Mo ní kí n ṣe dúpẹ́ àti welcome pọ̀ ní o. Ẹ̀kọ́ àti oṣù ẹ̀kọ́ gbogbo ọlọ́wà pẹ̀lú olówó bùsọ̀bùsọ̀. Okay, star line. Action alive. Gbogbo wa pátápátá ẹ ṣe. My darling wife, àwọn ìyàwó mi tó wà níbí, olórí gbogbo wọn, ìyáálé gbogbo wọn, káfàtà àti hùn àti alájà Ganiat Ajibodu, ìyáálé gbogbo wọn. Pátápátá mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ káàbọ̀. Rísíkátó ìjìká kí ìjẹ́ ká ṣọ owó. Ẹ dúró gidi ni Rosmond ọmọ làwákẹ́ ìkejì tí
tí obìnrin bá tọkùnrin bá bọ̀ nílé tọkùnrin bá balẹ̀ àwọn tó wà nílé tọkùnrin bá balẹ̀ àwọn tó wà nílé ọlọ́run àti gbogbo àmàṣe ọlọ́kùnrin balẹ̀. My special welcome to the chairman, to the vice chairman, Ikorodu local government, the chairman and chairman and chairman. It's very good. Better sọ fún wọn, inú bẹ̀rẹ̀ dùn pé wọ́n wá. I appreciate it. Thanks for the honour. You are most welcome. Pátápátá ẹ káàbọ̀. Níta bá gbọ́ lẹ́yìn, a ṣe gbogbo aláǹfààní. Àdúrà tá a ṣe lẹ́yìn, a bá wa délé. Gbogbo ẹbí mi pátápátá àti bàbá olóyè tuntun. Àbúrò mi yìí, Awélawà ní ẹ̀ ní 2 weeks ago. Olórí ọmọ Ìlọrin fún gbogbo agbègbè. Adúlá fi ẹṣin ọlọ́run àpẹẹrẹ àti fáà Mariam everybody Kabir everybody alhamdulillah you are most welcome. Ọlọ́run máa pẹ̀lú pátápátá wọ́n ń bọ̀ lọ́dọ̀ ẹ̀yin ọmọ ìfaraburúkú yìí kalẹ̀ ẹ̀ ń jẹ̀bi tẹ wá gbogbo àwọn pátápátá látòrí tí ó sì bí olórí ẹbí nọ́mbà 1 Muhammadu Saheed Ọláwálé Adébáyọ̀ àti ètò tẹ̀lé Abdulateef àti gbogbo wọn pátápátá látòkè délẹ̀ Abdulateef gbogbo àdúrà tó bá ṣe wà ní múránsì ní ìgbẹ́ kan níbi ọmọ onígbùngbẹ́ ẹ̀gbìn yẹn tó máa ń tẹ́lẹ̀ bá gbogbo lọ sọ bí ó yẹ kó ti débi àti ìlú ọlọ́run wà pẹ̀lú yín o ọlọ́run á nífẹ̀ẹ́ yín nífẹ̀ẹ́ mi tẹ̀ ń wá ọlọ́run á nífẹ̀ẹ́ gbogbo yín ọlọ́run á nífẹ̀ẹ́ gbogbo yín etí ó díẹ̀ náà rọ kálukú wa ọlọ́run á bá gbèsè sọ ànífà ìsàn ló máa rọ àníkóso wà gbé nípa mọ́ o àníkóso wà gbé nípa mọ́ owó ọ̀làláhọ́lá ọ̀làpọ̀ta wọ́n á sì tọ́ bá ṣe fún wa lẹ́nu àwọ̀ wà létí ẹ jẹ́ ká farabalẹ̀ you are most welcome thank you very much ẹ ṣé. ẹjọ́ sọ pé Allahu Akbar ẹjọ́ sọ pé Allahu Akbar kọ́lọ̀ tó bọ̀ jẹ́ kó máa pọ̀ sí i. Àmín. bí a bá wọlé ọjọ́ orí yín lásìkò tẹ́ ẹ wà yìí ẹlòmíì tí ò fẹ́ tó yín rárá kò lè dúró iye ìṣẹ́jú tẹ́ fi dúró tẹ́ fi sọ̀rọ̀ yẹn ẹlòmíì tí ò tó yín àlàáfíà yẹn ti di fíafíà ọlọ́mọsọ kì í fi bẹ́ẹ̀. Àmín. ọlọ́nàbíwá Muhammad lọ́dọ̀ Sallallahu alayhi wa sallam. ọlọ́nàbíwá Muhammad lọ́dọ̀ ọlọ́nàbíwá Muhammad lọ́dọ̀ Sallallahu alayhi wa sallam. ọ̀rẹ́ mi kan ọdún sọ̀rọ̀ ẹ̀ fún àwọn bàbá wa láàárọ̀ yìí aláàjì ìlú ti ní Ìbàdàn kọ́lọ́ba àfọ̀rùnkẹ́ ìyàwó ẹ̀ náà tó lọ lọ́dún kọ́lọ́ba àfọ̀rùnkẹ́ ṣùgbọ́n wọ́n bíbà yìí àwọn ọmọ wọn wà bíbà yìí olórí ẹbí ó wà ń bí Jamiu Inábírí yàrá yìí Inábírí kí ló lọ jókòó sẹ́yìn fún Inábírí nìyẹn olórí ẹbí ń sìn mo dúpẹ́ lọ́wọ́ yìí o àní yàrá wa ẹ bá fún wọn ládùúgbò àtúbọ̀ tí yóò bá yá thank you very much ẹ ṣé. bisimilahi rahman rahim ẹ dákun jẹ́ àjọ wíwé. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم alhamdulillahi rabbil alamin. الحمد لله رب العالمين الرحمن الرحيم. الرحمن الرحيم maliki yawmiddin. مالك يوم الدين iyyaka na'budu wa iyyaka nasta'in. إياك نعبد وإياك نستعين اهدنا صراط المستقيم. اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. غير المغضوب عليهم ولا الضالين آمين. آمين اللهم صل على سيدنا محمد اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم وعلى آله وصحبه àwọn ìdúró kalẹ̀ ẹlòmíì ìdúró ẹ̀rọ ládàgún mẹ́wàá. because tí ìbáṣà ni ọlọ́run dehydration lè pa wọn. ọlọ́run ọmọ ya ìsọ̀tún pé omi tí ń gbẹ lára ní fà á nínú omi tó bọ̀ ìdẹ ká mu. àwa torí tọ́lọ́run á gbà fọlọ́run àwa pa gbogbo ẹ̀ mọ́ra. ọlọ́run adúgbò fún un. adúgbò fún ọlọ́run rẹ̀. ọlọ́run bá a ká lọ́dọ̀ Muhammad.
Baki ìwádìí ìgbà púpọ̀ ni ẹlẹ́kọ̀ọ́ bí bá mi sọ ìgbà mi kò ṣe ìgbà ọmọ òkú nínú ìgbà mi ilé bọ̀tù kó lọ́bí mi sí mo lo 9 years consecutive nínú ọ̀run after lè kírú 4 years ó jẹ́ ká lo 4 years ní university but strike jẹ́ gbogbo ọdún márùn-ún so pé mo lò lọ́rin nítorí pé mo káyọ̀ mo ń kẹ́kọ̀ọ́ lọ́wọ́ ẹ tí bá ṣe lẹ́yìn àbá èkó ní gbogbo ayé ọ̀gbẹ́ ọ̀bàtà kí lọ rí náà Nàìjíríà mo ń sọ ọlọ́mọdé kó wà ní ọ̀run wọ́n ọlọ́mọdé ó bàjẹ́ àgbáyé wà ní orí adé local government níjọ Friday ní Ìgbà aṣọ Ramadan lecture àwọn yẹn ti fẹ́ pa mí aṣọ Ramadan lecture tó bá tún lè ní kí wọ́n ṣe rútúbà kí n fi díẹ̀ mo lẹ́fẹ́ pa mí rútúbà ní ìgbìmọ̀ tó ṣe aṣọ rútúbà ní gan àwọn kan ní àwọn òǹgbọ́ aṣọ tó ní ìṣe ní inú àwọn èjì wọn ò sì dáa tó ń tọ́ ọlọ́run kù sórí ìgbà tí mo sọ bẹ́ẹ̀ tí mo á sọ tí mo fẹ́ rí pẹ̀lú bí ni pé tọ́lọ̀ bá ṣe oore fún yẹn tẹ́sì tó bá dẹ̀ ṣe tí yóò fẹ́ fún yẹn tẹ́sì náà yóò sì lè kọ́ṣọ̀ ọlọ́run mọ̀níkà ni mo lókì ìzáwà hábì mọ̀níkà ni mo lókì ìfẹ́ máa torí táìmù lọ́dà tó lọ torí táìmù lórí wà ní àtúntò lẹ́ṣọ̀ méjì lónìí. Mọ̀níkà ni mo lókì ìzáwà hábì ọba tó ní gbogbo nǹkan tó fẹ́ the dominion agbára àti kápá gbogbo nǹkan wẹ̀ ló wà tó ẹ fẹ́ ló tààyè lọ́rẹ agbo èyí nígbà pé iṣẹ́ ìlú lágbájá ṣe tó fi lówó ọlọ́run fún wọ́n sọ pé iṣẹ́ ìlú ṣe tó fi lówó mo ti rí ìyẹn tó ṣiṣẹ́ ní NNPC ó lò 21 years ilé tó padà gbé àbá Owo Street àbí Way Street sí Way Street yìí mo ṣe ẹgbẹ́ ghetto ni ilé tó padà gbé gbẹ̀yìn a sì rí ìyẹn tó fi ń ta ice water kì í ṣe fún ọ̀tà ò tó kọ́ lélẹ̀. إذا وهب ملك الملوك إسراء لا تسألن من àti kí ẹ mọ ọba rẹ̀ ẹgbẹ́ mi tọ́pìkì tó ní kí n sọ̀rọ̀ lórí modernity is crisis and Islamic evangelism. Àwọn náà ń kọ́ mi àti àwọn àgbákùn nǹkan tó kó dé àtọ̀nà àbáyọ tó lọ́run tá a fi gbà yọ ń bẹ̀. Ẹgbẹ́ ó jẹ́ ká sọ nítòótọ́. Kò kí n tó lọ bẹ̀. Ẹ dákun tó lọ lọ́hùn. Táàmù yìí nídìí kìíní kan. Ó nídìí ká máa búra wa láṣìírí. Ó nídìí ká máa ṣàánú. Lórí yẹn ń sọ sítórì méjì. Ń fẹ́ ká di mú bẹ̀. Ẹ mọ̀ èmi tí mo bá lọ sórí anytime tí bá ti rántí ẹ̀ ara ìyá ọmọọṣẹ́ gírì. Tíṣà kan ó ń kọ́ àwọn ọmọ primary school. Àwọn primary school tí wọ́n ń kọ́ yẹn ọ̀kan bá lọ complain pé bí primary 2. Tíṣà ọ̀nkú ni wọ́n ti jí pẹ́ńsù mi o. Tíṣà bá ní kí gbogbo wọn kí wọ́n á tò wọ́n fọwọ́ kan bí blackboard. Ó wá ń ṣẹ̀ṣì wọn. Ó ṣẹ̀ṣì gbogbo wọn. Padà ní kọ́ lọ jókòó ó dẹ̀ kọ́mọ tí wọ́n jí pẹ́ńsù rẹ̀ ó bá mú pẹ́ńsù ẹ̀ fún padà. Ó wá tó bí 20 ọdún tíṣà yẹn wá lọ patí
pàtí tí a lọ pàtí ọmọ kankan ọba ní pé ó bá dọ̀bálẹ̀ fún ó ní yẹn sà ẹ mọ̀ ní ó ní skul báyìí ó ní òótọ́ ni tí ó wà náà tí mo kọ́ ni ó ní mo wà ń bẹ̀ ọlọ́run àjẹun lálùbáríkà iṣẹ́ wo ló ń ṣe é sí wọ́n exchange pleasantries ó wá ní ń fẹ́ béèrè kinní kan lọ́wọ́ yín tó wáyé pé ìpàdé yín tá a fi kú tá a bá pàdé lọ́dọ̀ ọlọ́run ní béèrè lọ́wọ́ yín ó ní jẹ́ yẹn èmi mo jí pẹ́ńsù ẹ̀dẹ̀ yọ pẹ́ńsù yẹn ní ara mi kí ló tẹ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ pé mi tó bá fi àṣírí sọ̀rọ̀ ẹlòmíì àgbákò dé màlíkà ni mo lóòkì náà màlíkà ni mo lóòkì. Ẹni tí a ti bá ti rántí ẹ̀ ara mi ó ṣe bá kan ibo láti pàdé ọlọ́run báyìí. Ìgbó kan lè yẹn ju pé bí ó ṣe tú àṣírí ọmọ làkejì. Màlíkà ni mo lóòkì ìzáwà àmàlẹ́kà ni mo lóòkì ìzáwà látọ̀tọ̀ aláàmì àní ìsàbọ̀ aláàmì ìsàbọ̀ aláàmì fún mọ́ ìyàṣẹ́. Tíṣà wa tí a dorí kodò ó ní ìmọ̀ pé wọ́n ni ó ní bọ̀tọ̀ yín lọ́yọ fẹ́sù lápò mi tíṣà wọn ní ìgbà tí mò ń ṣẹ́ẹ̀sì nílẹ̀ ọ̀kan yẹn mo dijú ní ìfẹ́ dọ́mọ tó jí mọ̀ bí ó ti bá dá mọ̀ yìí mọ̀ fi hùwà sí dápẹ́ jẹ́ amọ̀dí ká dijú bí láì fi àwọn ẹnìkejì wa. Nígbà tí mo ní kì í sábà ká. Ẹlẹ́kejì, ọkọ àti ìyàwó kan sẹ́ni mo ń fẹ́rẹ̀ ṣe background topic kan fún mi ọkọ àti ìyàwó wọ́n fẹ́ràn ara wọn ẹmọ̀ ìfẹ́ tó pé gbogbo ará àdúgbò lọ́mù gbogbo ará ìlú mọ̀ pé lágbájá 5 and 6 ìgbẹ́kẹ̀lé ní tó pé 5 and 6 ló mọ́ sọ wọn iṣẹ́ 2 and 3 àṣọ iṣẹ́ 1 and 2 but 5 and 6 mọ̀ pé bóyá tó pé ìyẹn wà láàárín 5 àti 6 wà láàárín ìmọ̀nú 5 and 6 lọ́kọ àti ìyàwó ó kàn dẹ̀ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ láàrin bẹ́ẹ̀ nìkan. Bàbá òrògbó ọmọ ilé ìmọ̀mù ní ìlà oòrùn mẹ́ríkà ni mo kì í zá wá. Ìgbà ló ń pè é bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí àlárú rẹ̀ àwọn àìsàn tó ba skin ẹ̀jẹ̀ tó rẹwà púpọ̀ ó rẹwà gan wá bẹ̀ tí ní náwó ibẹ̀ náà náà gbogbo tán ní síta ọkọ wa jáde lọ ọkọ bá l'accident ọkọ accident yìí ò pọ̀ ọkọ wa ṣe kinní kan accident yẹn fọkọ lójú ẹjọ́ sọ́ba yẹn kó lè kí n lè gúnlẹ̀ síbi tó yẹ kí n gúnlẹ̀ sí wọ́n wá dé wọ́n tún wá jọ lo 10 years papọ̀ bẹ́ẹ̀ bàtí ìyàwó wa kú àìsàn yẹn padà pa wọ́n ṣe fìdáwò fún tán wọ́n sì ìyàwó wọ́n ṣe fìdáwò fún tán ọkọ kọ̀bẹ̀ sí wọ́n máa ń mọ́kọ jáde ní ó gbé èèyàn kan tí wọ́n ṣe jàgóra tí wọ́n mú jáde wọ́n kàrí pé bàbá sí ìyàwó ẹ̀ kan kò lòyìn àmú kàn jáde fún ojú àṣojú òfò wọ́n béèrè pé kí ló dé sójú ẹ̀ nígbà tí ìyàwó ẹ̀ kú làbí ìyàwó ló fi ṣe ẹni olójú òfò ìyàwó òun inú ló mọ bàjẹ́ tó bá jẹ́ pé ó mọ̀ pé òun sì rí ogún òun rẹwà mú. èyí ò ní kí ìkójú mi ti fọwọ́ 10 years. ẹjẹ́ ẹni ló fi síbi láìpẹ́ láìpẹ́. Ayé ó gbàjẹ́ báyìí. Àbá àti ìṣẹ̀lẹ̀ ìjọba nìkan o. The whole world ní ìpè. Kódà àwọn ibi tí mo rò pé ó jẹ kó kàn aláì ti bẹ̀bẹ̀ ju ti Nàìjíríà lọ. Nítorí pé kò sí sẹ́ńsọ̀ fún mídíà tí ó yẹ pé kò sí táàlì sọ Nàìjíríà láti rò pé Nàìjíríà ló bàjẹ́ jù. Gbogbo táwọn press wa máa ń sọ yẹn
tó sọ ọ̀ lè Sunday Igboho. You can't dare do that in North Korea. Even in America, in China, you can't do that. Ní access sí this free social media life ta ní wọn ní China. Because ìjọba wà pé tí gbogbo nǹkan bá free, tẹ́lifíṣọ̀n bá free láti sọ̀rọ̀ ní ìjọba ṣe. Àwọn information kan a máa wà highly classified ni. Eléyìí not for everybody, but Nigeria kò níbẹ̀. Nigeria kò ní tó fẹ́ free. Ẹjọ́ àgọ́ bá travel, ó rí pé Nigeria free láti live ní ọ̀pọ̀. Èmi ò fi lè gbégbó ní ìtẹ̀jú. Ó láti freedom. But ibi tí freedom yẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ni wàhálà wà. We are too free. Gbọ́dọ̀ nǹkan àti òyìnbó fi parọ́ fún wa, wọ́n pè ní independent. Wọ́n láti wà independent nínú ọ̀nà. So àbí èèyàn wà independent kò possible. Tí o bá jẹ́ pé the meaning of independent tó lágbádá wà independent ó lè pé kò nídìí kankan. Wọ́n ní ìyẹn náà nìkan wà independent. Ọkùnrin kan ó sick. Pàtó wá sick yẹn ó dẹ̀ lówó gan. Multi-millionaire ni. Wọ́n wá gbé lọ hospital. Kò rí tọ̀tọ̀ mọ́ ni o. Wọ́n wá sọ operation yẹn fún operation yẹn wà successful. Wọ́n bá pa ó lè recuperate very well. Àrẹ yá wọ́n bá gbé bíìlì wá. Ó kàn bú sẹ́kùn ni. Wọ́n ní kí ló dé? Owó yìí ni owó tọ́lọ̀ fún yín, ẹ má ṣàánú. Oníkólà kẹ times owó yìí by 100. Wọ́n sì easy tí wọ́n náà fún wọn sọ. Ó ní but ìjọ tó pa àwọn lẹ́kùn ni pé ìtọ́lé wọn ò rí tọ̀mọ́ fún dọ̀kan lọ ṣọpẹ́ṣẹ̀ fún un lọ́wọ́ gbàdúró owó yìí. Tó yà pé gbogbo ọ̀tọ̀ tá a tọ̀ láàmú ṣọpẹ́ṣẹ̀ fún kò sẹ́ni tí ó lówó. Kò sẹ́ni tí ó lówó. Wọ́n ṣe àwọn kìnìyàn fún wa free nítorí pé free a mọ̀ wá rò wípé a ti wà independent. Nígbà tó bá seize ẹ̀ ló mọ̀ yọ lọ́wọ́. Àwọn lárúbáwá ọkùnrin ní àlàáfíà tó táàjù láyàrá ìlà ìmọ̀rí. Wọ́n ní àlàáfíà tẹ́lẹ̀ wọ́n ní ìzè kan ọlọ́dún. Wọ́n ṣùgbọ́n adéyẹn wà invisible ẹni tó rò dẹ́ kí àìsàn ṣe nìkan ní mọ́ ń rí. Tí ìbá lọ àwọn tó fò kiri gbogbo èèyàn mọ́ tó lọ ṣe fún yín. Gbogbo tí ó táwọn tọrọ yòókù kò ní tọrọ ẹ̀ mọ́. Wọ́n ti sọ̀rọ̀ yìí ní Ramadan ní dáadáa. Because ń jẹ́ kẹ́rù gbà ní kí n fi lè mú bára mi. Ẹnìkan ṣe kọ́ ọjà rẹ̀. Àwọn àbúrò rẹ̀ ibi tó mọ̀ pé ẹgbẹ́ àwọn lówó dé wà lẹ́ wọ́n ní ẹgbẹ́ àwọn wọ́n ní my brother is God. Torí nǹkan tí yóò fowó dá lára. Ẹ̀tọ́ máa ní ọ́ treat ní VIP rí láyé ẹni tí mo sọ ìlú treat ní VIP the highest VIP tí yẹn treat ní òun ló treat ní rí. Ẹ tó jẹ́ tailor ó jọ rẹ̀ nì. Òun ni ó jẹ́ òun ni máa ń ránṣọ fún ẹni tí mo sọ olówó gidi ni. Ìgbẹ́ dárúkọ ẹ̀ nítorí pé mo bí yìí. So ó wá rẹ̀ àbúrò yẹn wọ́n ti gbé kiri wọ́n máa ní ayé ìyá nǹkan tó ṣe ń di mẹ́ńtà yẹn. Wọ́n ní kọ́ bóyá bá mi ní ẹni owó wèrè o. Mo bá àlàṣẹ lẹ́gbẹ̀ẹ́ mọ́lẹ̀ ìlú àwọn ọmọ tó ń ní agbára. Bá àlàṣẹ fẹ́ ṣe wọ́n ní àríwọ̀ kì í ṣe fún wà violent. You can lose memory. Tó bá yára ọkọ̀ tó come back ní àwọn onígbára Parkinson ní bóyá wọ́n ní rọ́pọ̀ ti lọ káàkiri wọ́n ní a few of all those. Mo ní kọ́ bóyá. Wọ́n wá gbé sọ́tẹ́ẹ̀lì kan ládùúgbò wa. Àwọn lọ ṣàdúrà fún everyday. A máa ń forí ẹ̀ tó mú. So ìgbà tó máa ti pé 17 days ó rí cover tó tayé. Oníkọ̀ ò torí tó bá ṣe ní èmi náà bẹ̀rẹ̀ ẹ̀kọ́ ṣàdúrà fún mi. Ọlọ́run gbàgbé ẹ̀. Mo á pẹ̀lú ẹ̀ pé ara Ibrahim ti yá o ó ní kí n jẹ́ kó ní 30 days yẹn pé ó ní 30 days pé. Ẹ ti di ijọ́ tí akọ́ pàdé ẹ̀ ṣé a mọ̀ wá ń bẹ̀. Sheraton hotel ìgbà yẹn 2002 kí Sheraton sì jẹ́ top notch nígbà yẹn. Sẹ́ni tó wọ inú Sheraton báyìí tó bọ́lẹ̀ ní mọ́tò báyìí ẹni tí Sheraton báyìí òyìnbó ni mo ní agbára jù lọ́wọ́ ẹ̀. Fún rẹ̀ wọ́n wá fi wá síbi kan wọ́n lè gbọ́ àyàn kó ní lounge tó pé lágbájá fẹ́ bá mi sọ̀rọ̀ òyìnbó ni gan náà òyìnbó ló sàfù wa òyìnbó that's good asájú ohun. Wọ́n wá sọ nígbà pé táwọn àbúrò ń bá yá 2002 nípa tí olówó gọ́sà tí a kó lọ sí kàdé ní òyìnbó tó ń kọ́ lọ orúkọ ní máa ń sọ̀rọ̀ tó lówó ọlọ́run ló sọ̀rọ̀ lórí. Tí ó ń táwọn àbúrò ń bá yà wọ́n fún mi 30 million nígbà yẹn kan 30 million kò tẹ̀ yé mi kí ni kì í ṣe yóò fẹ́ yẹ ìrìn wéèrè o. Mọ́sàdàkẹ́ ọlọ́sàn gbàdúrà pàtó lọ́n gbàdúrà ẹ̀ kò bá fún mi lóòrùn
ìfilẹ̀ mo pè é jọ bí a week after ṣé ìyá ikú mi back kò tún pè mí kò tún pè àtọ́jọ́lẹ̀ kẹta mo delete number ìgbà tó mọ̀ ní ìgbọ́dọ̀ sọ́dọ̀ náà mo delete number ẹ tó jẹ́ tailor tó introduce mi sí mo ní Noel don't talk about it with him again tó bá fẹ́ kájà if not àbá mi ò má gbé kọ́ọ̀lù yẹn o. àwọn ọkùnrin náà àwọn ọmọ ìlú rẹ̀ ní gbé kọ́ọ̀lù rẹ̀ náà yẹn. ó sọ bẹ́ẹ̀ fún ẹ máa gbọ́ dàpọ̀ ìwé ká kẹ́kọ̀ọ́ mbẹ̀ ni kí ṣe ọ̀run tí wàá tó ṣẹlẹ̀ sí mi dàrú. After 2020 exactly 20 years year of COVID. February ọkà declare pé lágbájá nǹkan dárúkọ ó dẹ̀ bọ́ sí mi lẹ́nu wọ́n declare bankrupt. ó sọ fún mi níjọ́ tí a bá pàdé pé tó ń bá ná 15 million naira every day ó pe Dangote tó ló ń ṣe lójú mi. ó tó pé ìgbà owó báńkì fi ṣe business ó lóun ò gbà wá ń kọ̀bọ̀. ẹni tí mo sọ yìí owó gan ìfẹ́ sọ fífi lè ṣe ń wá ó tó wá ná 15 million naira every day tó wá ná bẹ́ẹ̀ for the next 70 years. ọmọbìnrin méjèèjì tó ń bí wọn náà jogún billions of dollars. kò pàrọ̀ ìdígbà lọ́wọ́ yìí ọ̀rọ̀ àwọn kéèké kan ló gbà. ó ti bá ìwé ṣe. ó wá wà bankrupt gbà tí ó fi di bí may ó kàn kú. ẹ dàpọ̀ ó níbi tí n try láti drive out. ẹni sọ èyí tí n sọ yálẹ̀ ìbòdó àti bá ọkọ̀ gbogbo ara wọn àmọ́ tó ṣe ni. but I am free to have the information nǹkan báyìí ló ṣe. ó yàgbà tí wọ́n wá ẹni tó introduce ẹ̀ sí ní gbogbo ọ̀gbọ́n kú. wọ́n á pe ní ẹ̀ ní ọjọ́ ní ẹ̀. dábẹ́dá ò ní láéláé ó dàbí kò lè kú nítorí owó tí mo lọ́wọ́. owó ìfọwọ́pọ̀ ló sustain life. tí wọ́n ní táyé ní báyìí tí wọ́n sọ ayé di báyìí wà láì materialism. Àdà ni ó ti pọ̀ jù. We accumulate what we don't need. So we don't need to redefine out of wants wà láì kò ní sí fìtínà láyé. Kábí owó di anáṣu fi dúníyà bẹ àrídá àti. Àtúndí wọ́n ṣe ìgbìmọ̀ wọn máa ń ṣe ìṣòro wọn máa ń kú kó gbogbo ẹ̀rọ ọmọ. Ọlọ́run ó gbé ayé kalẹ̀ báwo èèyàn. Nǹkan mẹ́rin ni mí tiwa. Ká jẹun, ká ṣeré bí ká mú. Wọ́n máa mú kí wọ́n sì rè é. Ṣọ wọ́n máa ń kú. Ká fẹ́ aya ká fọ̀pọ̀. Lẹ́yìn mẹ́rin ni ẹ dákun ẹ tún sọ nǹkan mi ìdáná fún. Tàmídì ó dán. Ká máa ń rìn òhò. Ká ló ń jẹjẹ. Afáwa ní mo fẹ́ ṣe x-ray nǹkan mìíràn ni. Níta mídì gẹ́gẹ́ ẹ̀dẹ́ ká gbé x-ray. Ó ní wọ́n ń fàkọ́ bẹ̀ fún ìhìnà. Wọ́n fi wà báwo ni wọ́n mọ̀ sí ní ìhìn. Ó ní kò sí oúnjẹ tó lè jẹ́ kó ti wù kó oúnjẹ yẹn kó wà kí nutrient rẹ̀ pọ̀. Kó ní kí quality ẹ̀ high gan. Kò sí fún ẹgbẹ́ jẹ́ tó bá jẹ ìgbẹ́ lápadà fi yà. Tó pé ẹni tó wọ́n jẹ kúlíkúlí pẹ̀lú gàrí tó bá yàgbẹ́ a lè sọ pé tẹ́lẹ̀ yìí tó lówó tẹ́lẹ̀ yìí tó ní ìwà ọ̀gá ìlú. Ọ̀gá ìlú ó ti fẹ́ ẹ̀rọ nínú ìtọ́lọ́dì. Òṣọ́mọ ló padà dà kísà yìí. Òṣọ́mọ tó fẹ́ ní àbáyá tá a fẹ́ àbọ̀kọ̀ tá a fẹ́ á padà di òkú tó bì sí rò. Tọ́ni yẹn bá understand yẹn àbá á sáré mọ níwọ̀nba. Táyé sísá bá sá mọ̀tẹ́bọ̀ wà níwọ̀nba ayé ò ní dàbí tó báyìí. Àwọn olówó dálẹ̀. The world was so good before the advent of science. The world was so good. Ìgbà tí modernity rẹ̀ ni, ìgbà tí science dé, ó kàn dojú ẹ̀rù mi. Nǹkan tó kù science rẹ̀ kò ṣe science of materialism wọ́n mi. Materialism ni wọ́n ní. Òun ni ó jẹ́ kí èèyàn kan yóò sì ní ilé wọ́n tóbi ọlọ́run tóbi lọ́wọ́ ọ̀. Èèyàn mi ẹni mo sọ yìí náà wà láìláàzìm. Kí wọ́n sọ pé Bukola Saraki olówó. Ìmọ̀ ibi owó tó ní otí Bukola Saraki ní. But ní Kwara State number 1. Number 1 between 1, 2, 3. Ọmọ ìlọrin náà ní sọ fún pé ó ní wà láì kò lówó. Ó ní kò sí state tó wọ́n lówó Nàìjíríà. Ó wá dẹ́rùkọ onímọ̀lẹ́ ní Germany, onímọ̀lẹ́ ní France, onímọ̀lẹ́ Australia. Mo ní Australia lọ kí ló kọ́lé sí Australia fún.
ní Amẹ́ríkà ní Canada mo ní UK mo ní kí ló dé àwọn tó sọ yìí àwọn kan wà ní fámìlì wọn tí ìyá jẹ tó ń ṣàánú. ẹni tí wọ́n sọ pé lówó jù láyé Elon Musk kò lówó àwọn kan ní owó ẹgbẹ́ Nàìjíríà sọ Dangote lówó jù lọ́yìn o Dangote báwo àwọn ní owó dára Elon Musk kan ló lówó jù sà mo kẹ́kọ̀ọ́ pé Buntala ló lówó jù láyé is a prince in Saudi Arabia wọ́n eré tẹ̀sínú Forbes because owó kì í ṣe pé nílé iṣẹ́ family wealth ni ó jókòó lórí gold ni ní agbo ní Riyadh capital of Saudi Arabia ó ní agbo àgùntàn 3,000 wọ́n bẹ̀ fi chain 36 karat gold sí ọ̀rọ̀ ẹni kọ̀ọ̀kan nu. Tọ́ba rí ibi táwọn tó ń ní owó tí wọ́n fi owó dára ọlọ́run bá ń kí MP Abiola ọlọ́run bá ń ṣe àdúgbò rẹ̀ as well as love the man. Ìgbà tí wọ́n open King Abdulaziz International Stadium ní Saudi Arabia ní 1986. Òun nìkan ní black man tó wà ní VIP. Abiola nígbà tó wá di half time mo fẹ́ lọ tọ̀. Ó nígbà tó ń dé ilé ìtọ̀ àwọn king lórí toilet. Ó nígbà tó ń dé bẹ̀. Ibi wọn ní kó o tọ̀ sí wọn kàn pé góòdì náà fi ṣe é èmi kọ́ kó o tọ̀ sí lórí ìgbẹ́ni pé ní ìlà yìí ìgbà àwọn kéjì nípa wealth nípa material dé nìyí. Tábẹ́lá bá jẹ́ pé wà materialistic yìí Abiola ìjọba gbé Tóyìn street náà Tóyìn street báwo ó tún nílé kan níbẹ̀rẹ̀ Thomas ilé tó níbẹ̀rẹ̀ Thomas yẹ ìgbà tábẹ́lá tó lè kọ́ ọ̀pọ̀ ìgbẹ́tẹ̀ election táà ọ̀rẹ́ mi kan gbére bí ilé tí wọ́n ga gan ilé gọ́ọ̀mẹ̀ntì tí o kọ́ ọmọ ń tà fún wọn flat by flat kí ṣe àyà sí 5 story building ní òdì ìtò àyà sí púpọ̀ 5 story building bọ́dí ilé Abẹ́lá rẹ̀ ìṣèbá bọ́ńgálò ní ìmọ̀ bí wọ́n ṣì wà mẹ́jì sí. Tàbá wà ń bẹ àmọ́ ilé Abẹ́lá yóò rò ìrò rẹ̀ àǹkárá ló fi lóro yẹn géètì ilé yẹn ti jẹ tó máa fẹ́ sun wọ́n máa ń sun yóò máa ha ẹ̀kẹ́ o tàbí tó ń gbèjà. That is the difference tó wà láàrin pé kò store owó sínú àpò àti kò store sínú heart. Wọ́n ní ká kówó sínú ọkàn àpò ló ní á kó sí ká lè ná. Tàbá kó sínú ọkàn tí kíní kan bá ti kàn àgbẹ̀ operation bọ̀ yẹn. But we store instead of storing our money in the wallet we store it in the heart. Àwọn àgbàlagbà tá a bá láyé what was so good then? Ayé rọrùn tó ẹ pé comfortability tàbá understand it tàtún wá understand it kẹtí ń jẹ́ peace anẹ́dàjò nílò anẹ́dàjò sọ ó dájú nílò púpọ̀. Today we are in turmoil we are kò rọrùn kí ló dé tí ò fi rọrùn òyìnbó ló dé. Ara lecture kan wọ́n ní kí n sọ nípa kí ni solution kan lè sọ̀rọ̀ Nàìjíríà nínú ọ̀rọ̀ Nàìjíríà nìkan kan gbogbo òfin ayé ní tí ò jẹ́ kó da nǹkan èèyàn kan péré ìjọ tó bá fi lè ṣe lónìí tó fi sínú constitution ẹni ọbẹ̀ sí nílà ẹnu nǹkan yẹn ṣe àkọlọ́ ló ní gbogbo wa tó bá ṣe nǹkan kò sí àlè mú àbí kò ṣe é mú àbí mọ́tò wọn ní ká lè rán sí àlè mú thank you. Kí ilé tó wá lọ́wọ́ sọ pé ẹni tó bá ṣe dáadáa wọ́n tún fún lẹ́san. Kò sófin kankan ní òfin ayé kò sí ní Islam ẹ̀dákun authorities ní ilẹ̀ pé Islamic country ni kò sí lórí ilẹ̀ yìí. Torí condition tí a sọ pé Islamic country ni pé ó gbọdọ̀ tẹ̀lé òfin Ọlọ́run tó bá ṣe dáadáa kan Ọlọ́run wọn fún ẹ ní the minimum of 10 as a recompense. Mẹ́wàá ìyẹn ni ó jẹ́ kí dáadáa wù yẹn ṣe gbogbo òfin ayé ìyà nìkan ló wà ń bẹ̀ punishment ló wà ń bẹ̀. Kò sí ẹ̀san ń bẹ̀ mo ń bọ̀ láti lọ ni mo wọ bọ́ọ̀sì ni o àgbé mọ́tò mo wọ bọ́ọ̀sì à ń bọ̀ àti wá fẹ́ dé Opic dé bàrà rof mọ́tò kan ń bọ̀ láti ilẹ̀ Yíbò good day àbí kini kan òfìsí rẹ̀ kọ́ God kini kan Godwin àbí God is good
God wà ní orúkọ mọ́tò yẹn sá transportation yẹn God wà níbẹ̀ mọ́tò tiwa débà yẹn wà fún wa bó ṣe fọ́ side mirror nìyẹn abá páàkì wọ́n pariwo mọ́ra wọn dẹ́fà wa ó bá kó kalẹ̀ kó tí ò fi ra ẹ tó kó fún báyìí dẹ́fà God kìíní yẹn bóyá tún sọ fún yẹn why are you crying ó ti gbowó náà kí ni problem yẹn ó ní kóhun tó dé ibi tí òun ti ra nírọ̀ mi òun kọjá ní páàkì àwọn tó ń gbọdọ̀ rí kóhun ti gbé mọ́tò dẹ́kun December ní kíní yẹn ó ní inú law òfin tó wà níbi iṣẹ́ àwọn ni pé tó bá wa mọ́tò wọn tó fi l'accident for a whole year January owó oṣù méjì ló sọ fún ẹ nítorí pé mọ̀ pé òun ó gba dọ́gbù owó ó protect mọ́tò onímọ́tò ẹ̀san tó wà mẹ́ ló jẹ́ kí dada ìlú ṣe tó bá wà ní constitution Nàìjíríà pé ọlọ́pàá sí òṣèlú ọlọ́pàá ń dúró kó máa rẹ̀ sí ìgbéru ẹ̀ṣẹ̀ ìgbéru tó bá wà ní constitution Nàìjíríà pé ọlọ́pàá tí query for a whole year á fún ní scholarship ọ̀kan náà àwọn ọmọ ẹ̀ kó lọ school to the university level ẹ̀rì pé wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe dáadáa ọmọ tí wọ́n máa ń lẹ́dù ẹ̀rì pé àmọ́ ẹ̀ lé sí ni you can guide your child to be successful bàtà wọ́n bẹ̀rẹ̀ Ramadan aṣáájú kílé àwọn tí wọ́n kiri àwọn tí wọ́n kiri I want to make them responsible láàrin ẹgbẹ́ wọn a máa ń ṣe lecture kan ní pápájáwó ní last 10 days of December mo ti initiate pé coming one wọ́n máa fa àwọn kéèké síbẹ̀ kan wá deliver lecture ẹ máa rí pé wọ́n á pe àwọn òbí wọn wá láti ìyàwó mi bó ṣe wá sí wọ́n á tún pa àwọn ọ̀rẹ́ wọn wá they will not feel responsible ọmọ bẹ́ẹ̀ tó ṣe wá sí àti ṣàbùrú ní school ní èlé fún you make them responsible automatically ọ̀rẹ́ mi kan lọ hajj inú mu ti gan ó wá dé fúláṣẹ ní kì í ṣe ìpínlẹ̀ lákọ̀ọ́ṣọ́ wọn àwọn ìyá ní pé ọ̀rẹ́ ń ṣe ní kíni kan ní ẹ̀jẹ̀ bí rẹ kí ló tó ṣe eyín kò sí nǹkan tó rọ̀ gbìn eyín o ó dẹ̀ ṣe eyín ní kí ló tó ṣe pé àwọn respect yẹ o ó ní ha ó ní ṣe nǹkan mọ́ òun máa mu ti mú níbẹ̀ yìí ó lójú ó ti òun láti fi eyín yẹn lọ mu tí tó ṣe òun àwọn tó wà tó fi yẹ a ní láti ṣe láti correct ayé ni kájọ owó bí àwọn náà ṣe fi di ìyá abẹ àrùbá kálukú káwọn onílé wa o apá kan ní I want to change the world ó ní wáyé pé if you cause war wáyé pé I have to change myself ó kálukú bá change nísìn Nàìjíríà òyìnbó tó gbé constitution wọn wá ibi ìrìn ìṣe Amẹ́ríkà wọ́n ní copy and paste ní constitution 1999 àti ní constitution 1970 kìíní kan copy and paste ní ọkọ̀ ìjọ Amẹ́ríkà kó mẹ́rin sí ti Nàìjíríà sí ọjọ́ Nàìjíríà kó mẹ́rin Nàìjíríà sí báwo ti fẹ́ rí ti mọ̀ kò bá wọn lára ní àbá nítorí bó ń ṣe bá a yóò máa ń síra yìí inú fíìmù kan kí lórúkọ fíìmù mo láti fíìmù kan èmi ń patronize ṣàṣàtì wọ́n já gbàjàgbà fíìmù bẹ́ẹ̀ ó ní lórí iṣẹ́ yín dáa gan mo sọ bí ìrìn ìmọ̀ bóyá àdóta ni ó jọ sí Ọlọ́run iṣẹ́ Ọlọ́run ni thank you ṣé mo pé tẹ bá ṣe fíìmù ìsìn àtàfẹ́ wò ta lọ lè bí a lọ sí nímọ̀ nàbàrà CD nàbàfẹ́ wò lórí YouTube àmọ́ ibi tó fẹ́ parí sí ṣé máa rí ṣé máa ka mọ́ bẹ̀ ṣé ò ní ka mọ́ bẹ̀ bọ́tọ̀ ní pé kọ́tọ̀ ṣe ẹ̀yìn ò ní ẹ̀rọ ìlú ìyẹn ti mọ kọ́tọ̀ ṣe síbẹ̀ àwa àtọ́lọ́run bá ti rí nìyẹn the script the direction the producing of the world Ọlọ́run mọ gbogbo ẹ̀ Ọlọ́run ní apprehension kò sí apprehension Ọlọ́run ibi tó bá parí sí so bẹ́ẹ̀ náà bá ṣe fíìmù ẹ ti mọ pé ibi tó bá àwọn ọlọ́mọ òfin ìbò ní ìrìn sí mo sọ pé iṣẹ́ yín jọṣọ Ọlọ́run púpọ̀ nítorí gbogbo nǹkan nìyẹn máa ń kẹ́kọ̀ọ́ ń bẹ̀ ẹ̀rí bọ́ọ̀lù mo fẹ́ràn bọ́ọ̀lù gan ẹ tó bá ní tí bá sọ ẹ tí ò bá sí bọ́ọ̀lù mi á jà ní ẹ̀rí ẹ̀rọ kọ́lẹ̀ tẹ́lẹ̀ mọ̀ kí ni kọ́lẹ̀ yìí
Real Madrid ni. Champions League mo gba mẹ́rìnlá. Mẹ́ta ló gbà. Nigeria qualification World Cup 1994. Nǹkan tí mo bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ o, tẹ́tà bá wọn bọ̀ lọ́wọ́ báyìí. Ẹ̀kọ́ gbogbo nǹkan tí ìbá ńlá ká yìí ó kẹ́kọ̀ọ́ bẹ̀. Ẹ̀rọ tí ò mọ̀ pé rárá. Ẹ ti ní kọ́ yọ gbàgbàgbàgbà àwọn olókè sọ̀rọ̀. Ọlọ́run àmọ́ fún ọ̀lẹ àmọ́ gbé agbára fún àmọ́ṣẹ́ lórí píìsì púpọ̀. Àmọ́ṣẹ́ lè gan. Kàtàkìlà ilé oko. Science was made, technology wọ́n make it láti jẹ́ káyé wà better. But n tó ti kí ẹ̀ẹ́dì tó ti kí ẹ̀ gbẹ̀rẹ̀gbẹ̀rẹ̀ yìí. N tó ti dálẹ̀ àti ń dálẹ̀ bọ̀ tó ti dálẹ̀ àmì èkó dán. Nǹkan méjèèjì yẹn were made to make the world better. But ó ti jẹ́ káyé di wá di ayé ìdàrú. Ayé ti wá di ayé ìnira látara méjèèjì. Kábí wọ́n di àwọn aṣọ fi dùn ní adé. Ẹgbẹ́ àfà ìmáàmù pásítọ̀ àti babaláwo ẹgbẹ́ wọn pẹ̀lú owó jàríbù ìmúlò náà kú sí wọlé kàmbó. Àfàlẹ́ lọ́wọ́ bọ̀tà fún ìgbọ́dọ̀ lè gbèsè ayé olówó. When the people of God, the true people called people of God, they man front in wealth. Kí wọ́n ní ìyàtọ̀ tí wọ́n àti ṣètà. When the wealthy are ṣètà. Ẹ̀yin ló lẹ́yìn lẹ́yìn jù. Tọ́ bá rí ìlú tó gbọ́n máa ń gbé ogún gidi. Ogún kan àti máa ń jáde ní mọ́tà. Ogún bá ń gbé sóògùn. Èsì ṣé ìpínlẹ̀ tó lóye lẹ́yìn tó. Kì í ṣe ìlàsà àwọn èèyàn gidi. Láti èrò èèyàn gidi. Jẹ́ ti lè kún lórí ìfọkàntà fún ìlú. Nígbà lọ, tí má dẹ̀ lọ múra, àbá èmi ra nǹkan bọ̀. Tí rà, mo dẹ̀ láti tùràrí. Àwọn kan tí kò sí tẹ́bá tọ́dù ní jẹ́mbà nù. Ìwé tí rà, I read books like ẹ̀kọ́ fẹ́ nà mí. So, wọ́n ṣẹ́jú ní wọ́n kó jáde ìṣèlú ewu lọ. Wọ́n jáde wọ́n ní ha ìfẹ́ lọ àti rà. Ní ilẹ̀ báyìí, wọ́n kàn rí máìkì. Mo ní ha Ramadan ń bọ̀ o, mo ní ìdí máìkì báyìí. Vocal máìkì I bought it $500. Ó rí pé kì í ṣe táyì tó ní ṣiṣẹ́ ọlọ́run kò ó náà ní ìdí owó but kò gbọ́dọ̀ flaunt owó. You don't do that. Táyì bẹ́ẹ̀ ṣakọ̀ yẹn sí. Jẹ́ káwọn tí wọ́n ní owó jẹ́ let them flaunt it and flaunt your own piety and knowledge. That's what we need from the people of God, the so-called people of God. Torí mi ò ní jẹ́ ìṣẹ́ni ọlọ́run. Gbogbo wa náà ní ọlọ́run. Àbúrò tó ń bá wa ní. Okay, ẹ wá wo ti science. Fóònù. Poison ni o. Ìmọ̀ orúkọ mi tí mo fẹ́ fún mi. Wọ́n are so poisonous. Ṣé mo pé Adébí Musa? Ìgbà tí Ọlọ́run ní kí ló wà lọ́wọ́ ẹ̀ tó lọ́pàá ni, Ọlọ́run ní kó ju ilẹ̀. Because kí ló tẹ́lẹ̀ àwọn tí ní kó ju ilẹ̀ kò mọ reality of that walking stick. Ó lè máa fi ń da àwọn àgùntàn òun jẹ. Òun dẹ̀ tún láwọn nǹkan ní tí wọ́n máa fi ṣe máa rọ̀gọ̀ kúnlẹ̀ lórí tó bá fẹ́ rest.
àwọn kan tó máa ń fi ṣe nìyẹn ọlọ́run á ní that is not meant for that let me let you know the reality of that walking stick ọlọ́run á ní kó jùlẹ̀ bó ṣe jùlẹ̀ báyìí ó wá dojú wá bí ayẹ́tùn tẹ̀sà according to the Quranic revelation ó wá di ejò tásì àti ń rìn lọ ejò tí ń wọ́ lọ òní ṣàyíde gbọ́ ìwádìí mi lọ ejò tí ń wọ́ lọ ọlọ́run á ní pé kó sáà ní atẹ́kọ̀ sẹ́nu ìdí àti ìrọ́ta àlùwùlà kí ejò wọn padà á dá padà sí igi yẹn má bẹ̀rù ó wá mú ó dẹ̀ digi padà mọ wisdom tó wà ní òun ni pé gbogbo nta bá ti pè mọ́ra wa àbá kìíní wa poisonous nítorí pé Musa sọ pé it's my walking stick ọlọ́run mo fẹ́ kó mọ̀ pé anything ta bá pè mọ́ra ẹ̀ poison kan wà lábẹ́ tó mọ̀ tí ó pa ẹ́ tó ní kó ju igi yẹn lẹ̀ ìgbà tó ti wá mọ̀ pé poison wa bẹ aláǹdá ṣe hold it back ó ti mọ̀ pé poison wa bẹ ó wà careful using it àmọ́ poison tí wà ní kìíní. Àwọn tí wọ́n gbá arákùnrin fóònù náà gbígbà ẹdín mo sọ lẹ́ẹ̀kan fóònù aláìtẹ̀lẹ́ àwọn ọmọ kéékèèké àwọn ọmọ kéékèèké sí pornography lábẹ́ sọ yìí àbí fraud àbí waste of time tí kìíní yà máa pọ̀ a ní bọ́ọ̀sì kan ní Ìgbogbo ẹni ẹ̀kan ní wòsí rí wọ́n wá ń ṣe mọ́lìd nàbí wọ́n wá fi family game sí wọ́n máa bẹ̀rẹ̀ question lọ́wọ́ ìyàwó ní pépà ní àdáhùn ẹ̀ ọkọ náà àdáhùn ẹ̀ àní gbọ́ so ẹni tó máa dúró tẹ̀wá wò báyìí pé ó bá ìyàwó ọkọ á ní pé yẹsà tẹ bá jí láàárọ̀ kí lè mọ́kọ́ wọ́n ṣe ó ní máa lọ ṣàlọ́lá máa yan lọ́fíìlà máa dúpẹ́ fọ́lọ́hún gbàtí ìyàwó ní pé tó bá ti jí lórí fóònù báyìí fóònù náà kọ́kọ́ fẹ́. Àlájì wọ́n wà lórí online wọ́n wò mí báyìí wọ́n wà lórí online àwọn aráàlú wà ní online aláàjì kẹ̀kẹ́ ní kí ni ẹjọ́ lọ sí ẹ̀yìn nìkan kọ́ nearly everybody a ti pè mọ́ra wa ó di dàbí pé tí ò bá sí tí nẹ́tíwọ̀kì bá dàrú ẹ̀mọ̀ kan tí wọ́n ń ṣe wà náà. Tó bá jí fóònù lọ. Ẹ wọ ọkùnrin dìde ẹlẹ́sìn lórúkọ rẹ̀ wọ́n wá jí fóònù ẹ̀ wọ́n sì jí nípa 19 times pàtó bá rí pé òun fẹ́ tún nọ́mbà yẹn gbà ọba láwọn onífún nọ́mbà yẹn mọ́ tó bá jí fóònù yẹn gbà jókòó padà tó bá ti jí fóònù yẹn gbà ẹni pé gbogbo sì dàrú pé ọba yẹn parẹ́ yìí ẹni pé kí fóònù tó dé tàbá ní tàbá jí yóò kọ̀sọ́kọ́ ẹ pàdé nínú ẹ̀ á pàdé táìmù yẹn tàbá ní á pàdé táìmù báyìí sì mo ti wà mo ti kú olùkọ́ rẹ̀ tí ì rẹ̀ sẹ́bìrì mo ń tẹ̀ láti ṣe investigation lè kí n ṣe research dé lórí báwo la ṣe ń rádìó nǹkan gbà yẹn láì sí fóònù yẹn jẹ́ pé wàkàdé òun yẹn lè kó lè bu ẹgbẹ́ ó ṣe wá jẹ́ pé òun sì gbẹ̀rẹ̀ wá dàrú the two source of guidance fẹ́mi èèyàn ó wá di source of misguidance. Bàbá mọ̀ no problem Shaitan àti Adam àìgbọ́rọ̀ làwọn méjì ṣe tẹríba fún mi tẹríba fún mọ́jèso ó jèso àbí àìgbọ́rọ̀ náà kọ́ ni the same punishment ẹ̀kọ́ náà fún wọn but Adam bàtọ́lọ̀ ní kí ló tó jẹ́ onímọ̀ gbàgbé ni ọmọbìnrin bàtọ́lọ̀ lọ Shaitan pé kí ló tó lọ lé tó tẹríba ó ní I'm better off arrogance Allah will forgive ignorance he will never forgive arrogance. Tó bá ṣèṣì tó mọ̀ nǹkan tó bá ṣe ọlọ́wọ́ ọdọ ayé bẹ́ẹ̀ mo ṣe ẹmọ fún láyé òde òní ìgbà bóyá máa ń ṣe bẹ́ẹ̀ ní èkó ìlú but nínú ṣe ayé ń ṣe ilé ẹ̀ not a big deal náà ìyẹn ló wá kà fún ọmọ ìyẹn rẹ̀ tó mi ti ṣe lónìí nítorí àwọn òfin gẹ́gẹ́ ní àbá ó lè gbílé ayé ìkó mọ́ṣẹ́ lóhùn kó sọ́gbọ́n tó fẹ́ dá sí ó dàbí ẹni tó ń gbé wọn ní omi ni tó wá ní pé kó mọ́ fẹsẹ̀ fún mi àti ìwà náà ayé náà ṣẹ̀ but to feel big ní pé kò ń ṣe big deal lọ́sẹ̀ tó ṣe nítorí àwọn òfin gẹ́gẹ́ ní afàlẹ́bí Muhammad ọlọ́run a lè mú dídé rárá ọ̀kan náà bí àtàlẹ́ mi mọ́ ṣe olùrọ́bì látàkì ní ilá ánfúsí tarfata ayni wala akálù mi nìyà ó ní ọlọ́run má dá mi dẹ́rù ara mi in a bit of a second
ó ní torí tó bá dá mi dá yóò dàrú. Ọ̀kan náà àwọn wàlíyìí Ọlọ́run àwọn saint ó ní Ọlọ́run kò mọ̀ ṣe tó jẹ́ kọ́rọ̀ ọ̀hún wà lọ́wọ́ ara wọn. Ó ní tó bá wà lọ́wọ́ ara wọn òun rò pé òun fẹ́ tún ṣe ni òun kàn bàjẹ́ pátápátá. Allah is the only fine tuner of affairs. Òun ló fine tune ọ̀rọ̀ wa síbi tá a fẹ́ ọlọ́mọdé kọ́rọ̀ wa dàrú. Èyí títí ìlú náà rọ̀ wá ọlọ́mọdé dàrú. Tí wọ́n yóò wá lónìí Ọlọ́run bá ṣe sọ̀rọ̀ Ọlọ́run bá ṣe bẹ́ẹ̀ sí i. Gbogbo ọ̀dọ́wọ́dá Ọlọ́run inú ọ̀run tó wà sí kọ́sìn pẹ̀lú òǹgbẹ àdáwọn lóhùn Ọlọ́run dáhà náà lóhùn. Wọ́n máa fi pàdé ní 2025 tí insha Allah ọ̀tá alákọ́lọ́mọ́ ti sọ̀rọ̀ gẹ́gẹ́ bí fún wa. Ṣé ní ọjọ́ tó kàn fún àdúgbò rẹ̀? Ọ̀làlá àwùdá gbọ́dọ̀ fún ìkàlẹ̀ àwọn bàbá wa bàjá àti ìyàwó wọn tí wọ́n ti lọ kí á máa ní kí á tọrọ àforíjì fún wọn tó dárúkọ ẹnìkan ní ìkàlẹ̀ torí kódà tó bá máa sàlátù gẹ́gẹ́ ṣe sọ pé àsàlátù tá nínú ó ti gbà á wọ́n ní ṣe lárúbáwá ní ìhẹ́rẹ́sì wọn tẹ́gbà tó bá ti pè yóò dáhùn pátí àkan àsàlátù mẹ́ta ó wá ṣe ayatul kursi yìí ó ṣe ayatul kursi 19 ayatul kursi yẹn má fi bismillah sí o Allahu la ilaha illa huwal hayyul qayyum la ta'khudhuhu sinatun wa la nawm lahu ma fis samawati wa ma fil ard man zal ladhi yashfa'u indahu illa bi'iznihi يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما ولا يؤوده ó wá ṣe astaghfirullah al-azim 1000 ó ṣe sàátì bá ti 18 kó wá tọrọ tó ìjọba alẹ́ náà máa ń ṣe ẹgbẹ́ wọn kì í ṣiṣẹ́ lóru for Maghrib you can do it for Maghrib. ok báyìí ẹni tí ò bá mọ ayáta kò sí ní ọ̀gọ̀dọ̀ mọ́ wọ́n ní ká mọ̀ ní ó parí. Bẹ́ẹ̀ ni bí ẹgbẹ́ náà mo ti mọ̀ náà. Bàbá kan ní ọ̀sán ní kí n kan bọ̀ wọ́n fún ìrìn lọ́wọ́. Nígbà wọ́n tẹ̀lé ní méje ooru. Nígbà wọ́n tẹ̀lé FKJ 85A. Amadu kan FKJ 858 JG. Náà ó lè rí bàbá ìgbà yìí. Wọ́n ní lọ́gbọ̀n ìsanwó ojú tó wà níwájú ọ̀ ẹjọ́ ní ti mú báyìí máa gbé second one the third one àti wà ní ẹ̀mù ìdájọ́ ìtọ́jú níta lọ́dọ̀ wá ní àmọ́ orí tábà ti wà ń bẹ̀ àkọlẹ̀ mẹ́ta ní ìlú ìsìnbá lọ bí wọ́n ní kájọ bismillahir rahmanir rahim Allahumma mẹ́ta ẹ má bínú ọ nínú àwẹ̀ èèyàn gbàwẹ̀ ó dẹ̀ níyàwó ńlé ní aago mẹ́ta òru tó jí fún sáàrì tó jẹ sáàrì tó láǹfààní láti báyàwó ẹ̀ lájọṣepọ̀ láṣàgbà àwọn àdúgbò mi. ó jẹun kó tó jẹ. ẹ̀yin sùn sẹ́yìn mọ̀ pé ẹ̀yin obìnrin wàhálà yín pọ̀. wọ́n ti gbọ́. sọ́yà ní ìgbẹ̀lú. ẹni sùúrù ẹjẹ́ ń farabalẹ̀ gbọ́. question yẹn ìgbẹ́lú kìí láti máa ń sẹ̀. ok sir. àwọn ilé àkọsọ wà lábẹ́ tí wọ́n béèrè. ok. táìmù ló yẹ ká jẹ sàárì. táìmù sàárì should be in Nigeria context of the day your sàárì should be 5 minutes to 5. ó dẹ̀ end ní 5:30 sure. so má tètè jẹ sàárì yẹn àdébìnrin ká lọ́ra jẹ sàárì. sàárì is breakfast. ẹ̀rọ kábàkàlà ló sọ bẹ́ẹ̀. sàárì is meant to be a breakfast. ẹ bá rí yẹn tó bá jẹ́ pé medical passenger ni bàtí wọ́n jẹun àárọ̀ ọ̀rọ̀rùn oúnjẹ àárọ̀ wa oúnjẹ ká ti jẹ́ by 7:30 normally wọ́n tó pa wà náà rẹ̀ tètè jẹ́ ni so tí o bá tí tó o bá tí wọ́n bá ti pè á sọ́dá tó hàn mí náà
ìyẹn lè súnmọ́ra yìí kódà káyọ̀ pé ó wá ti jẹ́ tán ẹ̀dẹ̀ súnmọ́ra yìí olúwa gbé e lọ ó bá jí ọdún kò sọ̀rọ̀ lágbo kíláàsì bá rẹ̀ oláwọ̀. tó tán ibùdó. sọlá lànà bí kẹrin mo fẹ́ lọ tí a bá kúrò bí kí n bá délé fẹ́ bá àbúrò mi kan fa sòótù lórí àwọn ẹ̀kọ́ kan tó ń kọ́ mi tí mo wá fẹ́ kẹ́ bá mi yànnà náà bí ẹ̀yin tẹ́ jẹ́ skọ́là. kéèyàn ká tó bẹ̀rẹ̀ àwẹ̀ ní day one kí dandan ni kéèyàn wẹ̀ jánábà. ẹ jọ̀ọ́ má bínú àbúrò mi yẹn ń bá mi fà pé èmi ò láwẹ̀ wípé torí wípé abẹ́ máa wẹ̀ léni o àti róṣù o kẹ́ tó bẹ̀rẹ̀ rárá ìwé ẹ̀ láti wẹ̀ jánábà mo ní nìkan ló bá wù ó bẹ́ mi wí wọ́n ló mọ bí tí àwọn afá ẹ̀ ti kọ́ ẹ nílẹ̀ tó bá pé ó wá sọ pé pàṣẹ wá ń gbà wẹ̀ lónìí ẹ̀ láwẹ̀ ẹ̀sẹ̀ ẹ̀yin tẹ́ bẹ̀rẹ̀ wẹ̀ jánábà kẹ́ tó bẹ̀rẹ̀ mo wá fẹ́ mọ̀ pé ṣé gbogbo èèyàn gbogbo ọkùnrin ló gbọ́dọ̀ wẹ̀ jánábà pátápátá àgbáyé gbogbo mú àwẹ̀. ilé ìfẹ́ yẹn bá ń gbé lọ́bà lára. kí la wí. lẹ́yìn bá ń jẹ́ lọ́bà lára tó máa ń yí ká lẹ̀ mọ́ sí ó máa wọ jẹ́ lọ́bà kó tó kú yìí. bọ̀ pé Ramadan ò rẹ́kọ̀mẹ́ndì pé kí n gbẹ̀ sí jẹ́ lọ́bà kó tó lò. màá bá wọ nǹkan ẹ má wọ. سيدنا محمد وعلى آله وصحبه وسلم. èmi mo tẹ́lẹ̀ sọ́ọ́lì máa tó àwọn bàbá ọlọ́jà rí i pẹ́ o ṣé o wa ẹ bá pariwo ṣé o ọlọ́jà rí i pẹ́ o ọlọ́jà rí i pẹ́ mọ́ni ọlọ́jà rí i pẹ́ o gbogbo àwọn èèyàn tó wà ń kalẹ̀ ọlọ́jà gba ọ̀pọ̀lọpọ̀ àwẹ̀ láyé o ọlọ́run máa yẹ kí afẹ́ iṣẹ́ àṣemọ́ ọlọ́kùnrin á ní kẹrí ọlọ́àna ọlọ́run àti tótóbi ọlọ́run àwọn nǹkan tá a ṣe ní oṣù ọlọ́run má dàlú àláyà o ọlọ́run dákun gbà ń bá a dáa fún wa o ọlọ́run rọ àwọn ará Palestine lójú o gbogbo àwọn tí ń bẹ lọ́wọ́ aboyún ayé aláìsàn ọlọ́run dákun mọ́ ọ lára dá o ọlọ́kùnrin á ní kẹrí ayé wájú ó dá ọ̀run wájú ó dá nínú sàárè wa ọlọ́run ṣàánú wa ń bẹ̀ èmi ò lè ṣe rọ́bà náà ṣùgbọ́n la hawla wala quwwata illa billahi gbogbo nǹkan tí àwọn bàbá sọ ẹ jẹ́ ká máa rántí ọlọ́run o nítorí ìtọ́ ọlọ́run èmi ò lè kí òun wájú yìí o. astagfirullahalazim ọlọ́run ọba dẹ́dà ó sọ nù alukuran mímọ́ a'udhu billahi minash shaitani rajim bismillahir rahmanir rahim ọlọ́run ọba ní in tansurullaha yansurukum wa yuthabbit aqdamakum ọlọ́run ní ẹranṣẹ́ mi ọlọ́run ọba lọ́wọ́ kí mi ọlọ́run ọba lè torí láláránṣẹ́ kí lè fi ẹsẹ̀ yín múlẹ̀ lórí àwọn ọ̀tá yín ọlọ́run ọba tó ga jù ní ọba ìlékè ọlá ọba tí kì í need the help of anybody ó wá ní ẹranṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ lọ́nà how we all know going to the orphanage helping people helping to build hospitals helping to build mosques ìránṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ nù وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. We strive into the cause of Allah subhanahu wa ta'ala. ìjà ibẹ̀ ẹja sójú ọ̀nà ọlọ́run yẹn strive lójú ọ̀nà tọ́lọ́ ọlọ́run ọba bí أموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون. lórí fún yíjú ọlọ́run ọba kàá máa wọn táwọn bí oṣù pẹ̀lẹ́ wájú lọ́jọ́ ọdún ìyá ìjà wọn ẹ jẹ́ ká ṣe tọ́lọ́wọ́n ọba kò sí nǹkan kan ní àfọlọ́run nìkan bàbá yẹn la hawla wala quwwata illa billah. ọlọ́wọ́ bá ṣàlùkọ́ àlùbáríkà ọlọ́ṣájú dá Muhammadu ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà bí láti pè sí tú yìí náà láti gbogbo wọn lè dá wa lóhùn àwọn tá a tún pè ní ẹ̀dá kùtà bá ti pè yín wọ́n láti ẹ̀yìn pé máa dá bàbá lóhùn tẹ́ bá ti dá wa lóhùn bàbá ní orúkọ la máa ti pè yín máa dá wa lóhùn ọlọ́run bá dẹ́yìn náà lóhùn. àbálá àfẹ́sọ̀ fáà nìkan ti ṣẹ̀dí wọ́n láà nìkan ti ṣẹ̀dí. Kilarigbo TV ìkànnì amúlùdún àkọ́kọ́ tó ń gbé àṣà àti ìṣẹ̀lẹ̀ Yorùbá lárugẹ.